Mo rí ìbéèrè kan tí ẹnìkan sọ pé kí ló máa ń fà á tí ọmú àwọn obìnrin míì máa ń wálẹ̀ tó máa ń ṣàn wálẹ̀ despite pé wọn ò tí ì bímọ. Ṣé ẹ rí ọmú? Oríṣiríṣi size ni ọmú. Ó dẹ̀ lórúkọ tán máa ń pè é. Ìmíì máa ń dàbí igbá, ìmíì máa ń dàbí ìmíì máa ń ṣàn, ìmíì wà tó jẹ́ pé kókó ẹ̀ máa wà lókè, ìyókù máa wà nísàlẹ̀. Different type of shape ni shape ọmú. So nígbà míì age tí obìnrin bá ti ń dàgbà, level collagen tí ara máa ń produce máa dínkù. Ìyẹn ló máa ń wrinkle ara, ìyẹn ló máa ń mú kára wrinkle, ló máa ń mú kí ọyàn náà sag. So apart from that, obìnrin míì wà tó ṣe wípé shape ọyàn tiẹ̀, shape ọyàn tó ṣàn wálẹ̀ kanlẹ̀ ní tiẹ̀. Bọ́lọ́run ṣe dá nìyẹn. Ìyẹn ò mean pé bóyá ọmọ kan mú rí àbí èèyàn kan ló mú. Shape ti tiẹ̀ nìyẹn. Obìnrin míì wà tó ti bímọ mẹ́rin mẹ́ta tọ́mọ bí mẹ́rin mẹ́ta ti mú ọyàn rẹ̀, tọ́yàn rẹ̀ sì dúró, tó sì dúró dáadáa. So pé èèyàn kan ò tí ì bímọ, kò tí ì tọ́jú ọmọ, pé ọyàn rẹ̀ wá ṣàn, it could be the shape of the ọyàn. Shape tọ́lọ́run ṣe fún oríṣiríṣi shape ni shape ọyàn. Ibẹ̀ mi ò tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa há àwọn names yẹn sórí bet. Ọyàn yàtọ̀, àwọn míì wà tó jẹ́ pé ó máa dàbí calabash tó máa lẹ̀ mára obìnrin yẹn tó jẹ́ pé kò ní ṣàn wálẹ̀ irrespective of the age of the woman. So then tí collagen náà bá ti ń dínkù, collagen ni chemical tó máa ń mú kára kó smooth, kó fresh. Collagen yẹn tó bá ti ń dínkù ní máa ń mú kára hun jọ, tó fi mú táwọn ara àwọn arúgbó fi máa ń hun jọ. So it's straightforward. Now, àwa ọkùnrin tá à ń wá sínú DM, tá a wá ń sọ pé a fẹ́ ṣe matchmake fún àwọn single mother pé a fẹ́ fi wọ́n ṣe ìyàwó kejì. Èmi ò ṣe matchmake for now. Ṣùgbọ́n mo understand pé tí mi ò bá ṣe, there are other platforms tó ti ń ṣe matchmake. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí mo ti sọ fún several ọkùnrin lórí DM mi. Tẹ́ pé gbà míì, màá ṣẹ̀ lọ copy voice note yẹn, màá tún ṣẹ̀ paste ẹ̀ ni. So mo wá rí wípé repetition yìí ti ń pọ̀ jù. That's why I say let me do this publicly. Ẹ̀yin tí máa ń sọ pé ẹ fẹ́ mú ìyàwó kejì, kò sí nǹkan tó burú nínú ìyàwó kejì kẹta. Sincerely, àmọ̀ tẹ́lẹ̀ ni a ti mọ̀ ní ìsìn. But why can't you try to work it out with the woman inside first? Pàápàá jùlọ tí obìnrin yẹn bá sì wà nínú ilé yín tó sì wà lábẹ́ òrùlé yín, tẹ́ ẹ sì ń share the same roof. You can still try and work things out. I am not preaching, and it is not compulsory that you take this. Ṣùgbọ́n nígbà míì, èṣù tá a ti mọ̀ tipẹ́ ó sàn ju áńgẹ́lì tá a ṣẹ̀ṣẹ̀ mọ̀. Try and work it out. Àwọn míì máa ní excuse pé ìyàwó àwọn ò like kókó, ìyàwó àwọn ní àwọn nǹkan kan tí máa ń ṣe tí ò dáa, ó láwọn nǹkan kan tí ò mọ̀ ọ́n ṣe. Ẹ̀yin ò ṣe try kẹ́ kọ́, ẹ̀yin ò ṣe try láti add àwọn knowledge tí ò mọ̀ tó yẹ tẹ́ ẹ feel kó yẹ kó mọ̀. Why can't you try to add it and help her such that she will become a different person, or you mold her to what you want? Because nígbà míì, each person náà ni mo máa touch o, bet I'm trying to say fún ẹ̀yin ọkùnrin yẹn, ṣe try obìnrin tí ò like kókó, ṣe mú lọ rí àwọn therapist. Kò mọ nǹkan kan ṣe, ẹ̀yin ò ṣe kọ́ bí ó ṣe mọ̀ ọ́n ṣe, tàbí bó ṣe ṣe yẹn kò tẹ́yin lọ́rùn, ẹ̀yin ò ṣe kọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ kó ṣe. Wọ́n ní bó níṣẹ́ bá ṣe fẹ́ṣẹ̀ là ṣe máa ń bá a ṣe. Bóyá ó ní nǹkan kan tí máa ń ṣe tẹ́yin ò like, ẹ̀yin ṣe try láti ṣe bí ẹ ń fẹ́, just to train her, to mold her to the kind tẹ́ fẹ́. Because ẹlòmíì tẹ́ ẹ mú bọ̀ yẹn, mọ ìwà tí yẹn ń gbé bọ̀. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń sọ pé single mother, because ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá tiẹ̀ fẹ́ single mother gan, tó desire láti fẹ́ single mother, wọ́n máa ń fẹ́ fi wọ́n ṣe second or third ni. Ó fẹ́ mọ́ sí young guy tó yẹ pé kò níyàwó rí tí ó fẹ́ desire pé èèyàn tó ti bímọ rí. But all the same, why can't you try and work it out with your woman? Nígbà míì àwọn obìnrin míì máa ń ṣe àwọn ìwà míì tẹ́ pé bóyá nítorí tí wọ́n ń go through nínú ọkàn wọn ní àkókò yẹn, àbí bóyá àwọn tó fàjà láàrin yín yẹn, a ní different way tá fi ń gbé ọ̀rọ̀. Time tọ́rọ̀ ti tán nínú ìwọ ò lè expect kó sáré tán nínú obìnrin, nítorí obìnrin wà emotional. And I've said this repeatedly for several men. Ni mo ṣe wò pé jẹ́ n wá kúkú ṣe publicly. Ẹ̀yin ò ṣe walk around. I used to tell you kò láì kankan, ṣe kíní kan, ní ìsìn mo ti decide, ń lọ rèé ṣe mí. Ṣe work it out with her. Why can't you sit her down and talk to her what you want and what you do not want? Maybe God will give you grace láti lè rí kíní yẹn adjustment yẹn ṣe. Because obìnrin
bá a ṣe jẹ́ obìnrin yìí, I know what a woman can do. We know what a woman, in fact, nígbà míì àákàn máa ń predict ni, we don't even know what a woman can do. Bábánbárì tọkùnrin lè ṣe láyé kó fẹ́ yàwó, àwọn ìwà tó máa ń common sí gbogbo ọkùnrin bẹ́ẹ̀, you can never know what a woman can do. I'm telling you. So why can't you, because I'm talking of ìmí ìtọ́ fẹ́ mú wáyé ni mò ń sọ o, why can't you work it out? Pàápàá jùlọ obìnrin tó jẹ́ pé kò tíì kúrò ní abẹ́ òrùlé yín, èyí tó bá ti kúrò lábẹ́ òrùlé yín for years, bóyá ọdún kan ọdún méjì and above, ìyẹn ó ṣeé ṣe kó ti di ti ẹlòmíì, kí ó ti wà emotionally attached to ọkùnrin míì. Bẹ́ẹ̀ ni tó sì wà lábẹ́ òrùlé yín, Ọlọ́run ò tí ì jẹ́ kí wàhálà yẹn escalate débi wípé ó ti lọ, you are still together. Try and work things out. Try and sit her down pé kí lé tí ò láìkì okó, kí lé tí ò láìkì dídó, kí lé tí ò láìkì ìbálòpọ̀, ṣé ara rẹ̀ ni, ṣé ó ní pain ni. Try and go to hospitals, go to, therapists or counselors. Káàárín yẹn lè yanjú so that you will not go out and take that step. Then ẹ̀yin tẹ́ wà nínú ilé náà, ẹ má wulẹ̀ bínú. Ṣé ẹ rí reason tẹ́ ẹ fi wulẹ̀ ní bínú ni pé ṣé ẹ rí àwọn kìíní àmọ̀ tẹ́lẹ̀. Ni mo dẹ̀ sọ pé àwọn adarí ẹ̀sìn èyí tí wọ́n ṣe lọ́rọ̀ wa ohun gan lójú. All of these things, these people, they have known it, but they refuse to tell us. They refuse to let us know. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ní excuse pé táwọn bá expose ọ̀rọ̀ yìí, àwọn èèyàn ó discourage. Wọn ò ní discourage. Tán bá mọ̀ gan ló better. Tí mo bá mọ̀ wípé ẹni yìí ó lè ṣe nǹkan tó bá wùn, tó bá wùn mi nífẹ̀ẹ́ ni. Bẹ́ẹ̀ mi mọ̀, báwo ni mo ṣe fẹ́ prepare? You don't prepare for war at the time of war. You prepare for war at the time of peace. Nígbà tí àlàáfíà wà, tó ogun ò tí ì dé, ìgbà yẹn lèèyàn máa ń múra fún ogun. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń rí báyìí, a prepare rẹ̀ tẹ́lẹ̀ ní àwa tá a wà nílé. We didn't even know. Ìgbà tá a débẹ̀ tán lójú tó là pé, oh, so this is how this thing is. Ẹni tí wọ́n sọ fún wípé ọkọ rẹ̀ ò ní dóbò mi yàtọ̀ fún òun títí ayérayé, that was the májẹ̀mú tán jọ dá. Kó wá gbọ́ pé irú ọkọ yẹn lọ dóyàn kan, ó máa kọ́kọ́ wà broken. And whether we like it or not, that is the reality. Ni mo ṣe ní ẹ má wulẹ̀ bínú. Tó bá jẹ́ àwọn nǹkan kan wà tẹ́ ní láti just to adjust, just to make that place to be a peaceful place for you, please try and do. It is not your fault. Torí ẹ̀ mo ṣe sọ pé all of this àwọn adarí ẹ̀sìn àwọn religious leaders, they did us a lot of harm. What you know that you didn't tell us, you see, it is crazy and it's giving people a lot of depression, dementia, bipolar, and all of these things. So it is not the fault of the woman not to have known the nature. In fact, mo léyàn kan tó yìí sọ fún mi pé Stabose tó ń bá mọ̀ pé ẹni yìí á padà ṣe báyìí ni òun gan kan kọ́ lòun ò bá fẹ́. Òun léyàn tó nífẹ̀ẹ́ òun, tó dìídì nífẹ̀ẹ́ òun tán. Bẹ́ẹ̀ ni yìí òun fúnra òun lòun nífẹ̀ẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ òun ti feel pé nítorí pé covenant yẹn pé ó máa keep ẹ̀ ni, tó ń bá mọ̀ pé ní tí ó padà ṣe ni. Ló mo ṣe ní àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ fún wa tá à ń gbọ́ yìí, ó ń affect choice wa, ó ń affect decision wa. Ẹ̀yin feel pé tá a bá mọ̀ àní fẹ́ lọ síbẹ̀. No, it will even help us to prepare more. It will help. Mo ṣe ní you don't prepare for war the time of àwọn obìnrin yẹn ìgbà tí wọ́n rí kinní yẹn ló ṣẹ̀ṣẹ̀ múra ntọ́ múra rẹ̀ tẹ́lẹ̀. So ẹ má wulẹ̀ bínú fún ẹ̀yin tilé, bẹ́ẹ̀ ẹ̀yin ti ta náà, ìwọ tó mọ̀ wípé ọkùnrin tó ń fẹ́ ó ti ní ìyàwó, in other words ọkọ ẹnìkan ni. Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé tí kò bá sí nínú agenda rẹ̀ láti fẹ́ ọ náà tẹ́lẹ̀, tó bá jẹ́ wípé ìnira tíyàwó tilé ń fún ni ló ṣe wá báwọ, ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ọlọ́mọjọ́ta rẹ̀ ó padà lose. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán láwọn fẹ́ ṣe ìkejì, àwọn fẹ́ ṣe kẹta yìí kò sí nínú agenda àwọn tẹ́lẹ̀. And àwọn tilé tí wọ́n bá rí wípé competition ti fẹ́ ṣẹlẹ̀, they will do all what they can to avoid and prevent that competition. Ìgbà yẹn lẹ́rìí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ṣe bí áńgẹ́lì, àwọn ọkùnrin míì máa ń wà confused. Tó máa ti rí pé ìyàwó tó ń hùwà burúkú tẹ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní hùwà rere, gbogbo àwọn raw materials tó ń kó kiri wọn á lọ drop wọn, they go and dump them. Òun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì gan fi di single mother. Ọjọ́ tá a ṣe show fáwọn single mother sọ̀rọ̀ àwọn categories of single mother pé àwọn míì wà tí wọ́n di single mother nítorí wọ́n fẹ́ lọ rè ṣe ìyàwó kejì. Eventually ọkùnrin yẹn wá padà sọ́dọ̀ ìyàwó àkọ́kọ́, ó wá já wọn jùlẹ̀.
ìtí sì máa padà máa jẹ́ èrè ọ̀pọ̀lọpọ̀ girlfriend yan side chick nù wọ́n máa padà di single mother gbẹ̀yìn ni because àwọn náà gbéra wọn lẹ̀ as a cheap figure fún ọkùnrin tó bá wá sọ fún ẹ pé má wọrí màá fẹ́ ẹlẹ́yàwó mi màá fẹ́ ẹlẹ́yàwó mi ǹjọ́ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà bá yí àwọn obìnrin jẹ́ because ó máa padà bá yí ẹ jẹ́ ìyàwó tilé yẹn máa padà gbé ìwà áńgẹ́lì wọ̀ ìwà burúkú tí ń wù tẹ́lẹ̀ ìyẹn fún ọkùnrin tó responsible ìwà burúkú tíyàwó rẹ̀ ń wù tẹ́lẹ̀ tó fi bọ́ síta tíyàwó yẹn bá ti rí wípé ọkọ òun ti fẹ́ lójú mi aṣáré gbé ìwà áńgẹ́lì wọ̀ and most of the time 95% of the time ọkùnrin máa ń fẹ́ change padà sílé wò pé ẹni tí ó ti ń gbóbò pamọ́ tẹ́lẹ̀ ó ti ń ṣe normal ẹni tí èdáná fóun tí ò sàpọ́nlé òun tí ó respect òun tẹ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí respect òun torí àwọn obìnrin míì tán bá ti rí competition orí wọn òun fi bẹ́ẹ̀ bá tòde ṣiṣẹ́ ara wọn èyí yá gágá orí inú wọn ṣẹ̀ bá tòde ṣiṣẹ́ pé competition ti fẹ́ dé ìgbà yẹn náà máa change tíyàwó ẹ̀ bá change tó padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ ibo ló fẹ́ fojú sí nítorí ẹ̀gbà míì ló ṣe dangerous fún ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa ń fẹ́ àwọn tí wọ́n ti níyàwó sílé wọ́n máa padà já yín kulẹ̀ especially tẹ́ni yẹn tó bá ní àwọn faith àwọn religious belief and faith kan wípé ọkùnrin kan àti obìnrin kan because they are polygamous in the real life but they are monogamous in camouflage ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ pé ọkọ kan aya kan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin tán bá sùn so ìwọ tó bá ti wá mọ̀ wípé ọkùnrin tó ń fẹ́ ti níyàwó sílé ṣó o ti rò lẹ́ẹ̀mejì ṣó o ti rò dáadáa tó bá padà lọ báyàwó ẹ̀ ayé yìí náà la wà táréyàn tó ti jẹ́ single mother for years tó sì rókùnrin kan tíyẹn lòun fẹ́ ṣe kejì tó tún ti bímọ fún yẹn náà tó yá tíyẹn náà fẹ́ fòun joyè kánọ́ọ̀nù kan tó jẹ́ ni ẹlẹ́ni ilẹ̀ ẹni tó bá sì fẹ́ joyè kánọ́ọ̀nù yẹn ìyàwó kan ló gbúdọ̀ ní ó padà jáǹtì yẹn lẹ̀ pẹ̀lú ọmọ tó ti wà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ọmọ tó náà bí fún so please tí ọkùnrin tó bá ń fẹ́ bá ti ní ìyàwó tètè ní at the back of your mind wípé at any time ló lè padà síyàwó ọ̀dọ̀ ìyàwó ẹ̀ kódà kó jẹ́ pé ó ti níyàwó rí ìyàwó yẹn ò sí wọn àjọ sí mọ́ you see separation is not divorce and divorce is not death tí ẹ̀mí bá wà kò sí tí Ọlọ́run ò lè ṣe God can decide to reconcile them gbogbo ó ti lọ kò lè wá mọ́ yẹn má gbé yẹn sọ́kàn má gbé yẹn sẹ́mìí and tó bá dẹ̀ mọ̀ pé irú èèyàn yẹn ló ń tẹ̀lé ṣóṣóṣó sọ fún un kó lọ dáná rẹ̀ tó bá wá mọ̀ pé ò fẹ́ dáná mọ́ ò fọkọ mọ́ tó bá mọ̀ pé gbàgbọ́ ọ̀tí ẹ gbé gbàgbọ́ ọ̀nù rẹ gbé pé kọ́ ọmọ dó ọkùnrin tí ò tí ì fi ọ tètè mọ̀ wípé tó bá lọ já sóyún wàá dá tọ́jú ọmọ torí wọ́n á padà sílé yẹn he will go back home tí obìnrin ilé yẹn bá ti bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn àtúnṣe tó yẹ kó ṣe the man most of the time àwọn ọkùnrin yẹn wọ́n máa ń wà forced láti padà wálé tó rán wò pé ẹni títí ń ṣa burúkú tí ń ṣe dáadáa tẹ́lẹ̀ even though ìwà áńgẹ́lì títí lé gbé wọ̀ yẹn kò tinú ẹ̀ wá o because obìnrin lọ̀tá obìnrin kò sí sóbìnrin tó fẹ́ pé méjì ọlá apó ti rí pòun ti fẹ́ lórogún ló ṣe gbé áńgẹ́lì wọ̀ ó máa padà fi yàjọ ọkùnrin yẹn gbẹ̀yìn náà ní o ìyẹn ṣùọ́ o but at that time á kọ́kọ́ jáwọ́ lẹ̀ nù tó bá ti wá lọ bímọ tàbí o ti lóra ẹ nílòkulò o ti bá yí ara ẹ jẹ́ fún un so ní ṣe máa ń dàbí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń fẹ́ ọkọ ọlọ́kọ yìí tán máa ń dètè ẹni tó ti níyàwó lé wọ́n máa ń padà lose ìlà ṣe máa ń sọ fún àwọn tilé pé mọ́ torí ìyẹn kúrò lọ́dọ̀ ọkọ rẹ tó bá yá ìyẹn máa ká lójú ẹ̀ ilé náà ni ó padà fàdà gbé ètò rọ̀ sí ìyẹn fún ẹ̀yin tìta tẹ̀ aspire láti wọlé tó bá ti jẹ́ ilé onílé tó bá ti jẹ́ ilé tẹ́nìkan ti wà àbò fíìpẹ́ ni tó jókòó ọ̀sàjẹ́ ń pé méjì obìnrin ò sí kò sóbìnrin tó fẹ́ pé méjì èyí tó wà ń lé kò fẹ́ kẹ́lòmíì wọlé èyí tó ń bọ̀ kò fẹ́ báyàn lé torí ẹ̀ ìwọ ọkùnrin ṣó o ti pìpíà ǹjẹ́ ọkàn rẹ ǹjẹ́ o ní emotional strength financial strength pẹ̀lú capacity láti bear the madness of obìnrin tó bá kó wọn jọ because when you keep women together women don't love themselves ṣó o ní capacity yẹn ṣó o ní emotional ṣó o ní mental strength láti keep obìnrin tó jẹyọ kan lọ ṣó o ní agbára ẹ̀ mi sọ wípé kò sáwọn tó ń ṣe mi ò sọ wípé ọkùnrin ò lè ṣe but do you have the capacity because ìwọ tó ṣe pé kan lẹ́jọ́ wà náà for years tó o ní problem tó o ní mental problem tó o gbà mí you cannot fathom what is going on your head nígbà tó bá di méjì torí tó bá feel pé okay you have tried to work it out with her she's not ready to yield and all of that tó dẹ̀ feel pé kejì yẹn náà ní option are you ready to balance tó bá dé bẹ́ẹ̀ tán tí kejì bá dé torí wípé àkọ́kọ́ ti change ó ti di áńgẹ́lì can you hope you will not be confused can you balance it
táwọn méjèèjì bá bẹ̀rẹ̀ fún because èyí tó ń gbé bọ̀ yẹn má gbàgbé pé single mother ni ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ fẹ́ lọ ṣe pé single mother sí second o mọ level tó ti wà hurt by the baby papa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother yìí mi ìfẹ́ ṣe show fún wọn torí tí n bá ṣe ádàm pé mò ń ba market jẹ́ fún wọn many of them máa ń wà paranoid in other words wọ́n máa ń ní problem láti trust ọkùnrin kò sí ẹgbẹgbẹ̀rún owó tó lè ná lé single mother míì lórí kò ní appreciate ẹ ó sì máa wò pé ṣebí lágbájá náà ṣe ó promise oúnjù bẹ́ẹ̀ yẹn lọ ó sì máa wò pé bóyá ó máa jáhùn kulẹ̀ ó sì máa rò pé nǹkan ni priority nínú life ẹ and of course wọ́gùn ò lè jẹ́ priority in life ẹ because ó ti bímọ so single mother tó fẹ́ gbé ṣìkejì ṣó o mọ ìrìn àjò tó ti rìn ṣó o mọ àwọn ọkùnrin tó ti hàn tọkàn ẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn single mothers yìí ẹ̀yin ọkùnrin náà lè báyé wọn jẹ́ ẹ̀yin lè sọ wọ́n di ajáde apẹ̀rẹ̀ ẹ̀yin lè sọ wọ́n di ẹni tẹ́bi ń pa ẹ̀yin lè sọ wọ́n di pé wọn ò lè dá gbọ́ bùkátà ẹrù wíwo tẹ́ ẹ̀ dìlé wọn lórí single mother tójú ẹ̀ ti rí tó ti bímọ méjì bàbá méjì àbọ̀ mẹ́ta bàbá mẹ́ta tó fẹ́ gbé wọlé as second do you know the extent of the damage tí heart ọkàn rẹ̀ ti yóò mọ bí tọkàn ẹ̀ ti wà damage dìde ṣó o mọ wàhálà tó máa fún ẹ because obìnrin ló máa ń pretend jù ọkùnrin ò ń pretend lẹ́yìn àwọn tó bá fẹ́ parọ́ dóbò tàbí àwọn tó ń tàwọn rọ́pẹ́pẹ́pẹ́ tó common sí gbogbo ọkùnrin yẹn ṣùgbọ́n pé níwà ọkùnrin what you see is what you get ṣùgbọ́n obìnrin you can never yóò lè predict obìnrin ò lè predict tó bá gbé yẹn dé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn obìnrin máa ń wò ó pé àwọn fẹ́ ṣe nǹkan láti dá orogún àwọn lára unfortunately tí wọ́n máa ṣe wọ́n máa ba nǹkan ọkọ gan jẹ́ àbí ẹni tó wò pọ́ ọmọ orogún òun ó mọ̀wé ó ṣoríire ọmọ tòun ò mọ̀wé kò ṣoríire ó sì lọ rèé ṣoògùn pé kí ọ̀tá ọmọ orogún òun kí nǹkan ó ṣe ó mọ̀ pé tí nǹkan bá ṣe ọ̀tá ọmọ orogún rẹ indirectly it will go to orí ọkọ bẹ́ẹ̀ àwọn ò kí ń ro àròjinlẹ̀ débẹ̀ nǹkan tó ti wá fi 20 ọdún 30 oṣù kó jọ ṣé wọn ní mọ̀ bàjẹ́ lójú ẹ̀mí rẹ̀ ara àwọn disadvantages yẹn ni mò ń sọ o disadvantages yẹn ló yẹ kán present síwájú wa kò yẹ kí wọ́n dé kí wọ́n máa wá rọ́jọ́ fún wa pé nìkan ó jòkó let them see the pros and cons of all of these things now irú ẹni tó fẹ́ gbé wá tó bá jẹ́ sisi tí ò má rìrì at least ó ṣì wà okay to some extent bẹ́ẹ̀ ni tó fẹ́ tó ti bímọ o mọ extent of hurt tó ti ní lọ́kàn o mọ extent of damage nígbà míì àwọn obìnrin tí wọ́n máa ń ba ayé àwọn ọkùnrin jẹ́ yìí wọ́n máa ń transfer of aggression tó ti rí the past hurt tó ti experience lọ́dọ̀ àwọn baby papa àwọn previous relationship tó ti ní tó ti damage ẹ̀mí wọn tó ti damage ọkàn wọn pé ọkùnrin kankan ò ní ráàánú gbà lọ́wọ́ àwọn no matter what you do ìjọ tí mo ṣe show tí mo sọ pé kò sẹ́ni tó fẹ́ fẹ́ single mother ẹgbẹ̀rún àwọn ọkùnrin tí wọ́n ti fẹ́ wọn tí wọ́n jìyà bọ ọbẹ̀ mo mọ iye àwọn messages tí mo gbà tó ṣe wípé ní DM those messages were top notch with evidence and so that is what I'm saying are you ready show ti prepare because I'm very sure pé tèmi ò bá tiẹ̀ ṣe matchmake all other platforms wọ́n ń ṣe níbẹ̀ are you sure that you are prepared because obìnrin tó feel pé kò dáa yìí nígbà tó bá gbé mi ìwọlé ṣó o mọ̀ wá tí yẹn náà ń gbé bọ̀ torí obìnrin lobìnrin máa jẹ́ dé ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother yìí ebi ló ń pa wọ́n ebi ń pa àwọn ọmọ wọn dídó tó ń dó yín kì í ṣe wípé bóyá ó ti inú wọn wá bẹ́ẹ̀ ṣe ń dó wọn yẹn èpè náà ń ṣẹ́ fún yín nítorí ìrànlọ́wọ́ tán nílò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà máa ń take advantage of the vulnerability of obìnrin torí òbò tẹ́ fẹ́ dó ní dá charity organization kalẹ̀ ní ṣe àwọn nǹkan láti help àwọn obìnrin lọ́fẹ̀ẹ́ ó dìgbà tẹ́ bá dó wọn ẹni tó qualify tó certify tó lọ iléèwé tó kàwé tó dẹ̀ wà competent fúnṣẹ́ tí ò bá ti gbà kẹ́ dóhun ní fún níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ fẹ́ẹ̀lì jọ ìwọ̀n fẹ́ẹ̀lì ṣe bí nítorí wọn ò gbóbò lẹ̀ fún ilẹ̀ ṣe fẹ́ẹ̀lì wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n díù fún promotion níbi iṣẹ́ ṣe bẹ́yìn lẹ fi lẹ́tà àwọn sábẹ́ rọ́ọ̀gì nítorí ẹ̀fọ́ kó lọ́mù wọn láwọn òdókó ẹ̀yin ọkùnrin ẹ̀yin lẹ bà yé àwọn obìnrin jẹ́ ẹ̀yin lẹ sọ wọ́n dolórí burúkú gbogbo àwọn single mother tá ń sọ pé wọ́n ti wà hot wọ́n ti wà paranoid ìgbà kan àwo kan igan náà gan ṣe bẹ́ẹ̀ nìkan ẹ̀yin ọkùnrin náà lẹ sọ wọ́n di single mother ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ò ní ẹ̀kọ́ wọn ò ní ẹ̀kọ́ home training wọn ò ní ẹ̀kọ́ moral wọn ò ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run òun ló dífá fún evil treatment tó máa ń fún àwọn obìnrin
ìwọ tó fẹ́ yàwó ọdún kan ọdún méjì o pàyàwó yẹn tì o ò lọ ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà o ò rí ti ẹ̀rọ mọ́ o ò tọ́jú ẹ̀ o mọ̀ bóyá ó wẹ̀ o mọ̀ bóyá kò wẹ̀. Báwo ni irú obìnrin yẹn pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tó ti kọ́ lé pẹ̀lú everything ìwọ tó yẹ kó lo ẹ̀kọ́ yẹn fún o ò lẹ́kọ̀ọ́ o ti wá bátà yẹ gbogbo àwọn obìnrin tá à ń rí kiri tá à ń lọ protect tá ló ń wàásù sí yìí they were once virgins ẹnìkan náà ló dì fáìlì wọn. Tí obìnrin kan bá lọ ní títì tí aṣọ rẹ̀ ṣèṣì sílẹ̀ instead kí ọkùnrin kó wá bí ó ṣe bo ìhòòhò rẹ̀ wọ́n á kúkú fẹ́ ṣí tán kí wọ́n lè ṣe recording rẹ̀ ni. You take advantage of women. Ẹ wá ti wá take advantage wọn tán ẹ wá ti wá bayé wọn jẹ́ it will now fall back on you. And that is the reason why ta fi ń rí gbogbo àwọn nǹkan tá à ń rí nínú society ẹ̀yin lẹ bayé àwọn obìnrin jẹ́ gbogbo obìnrin tó pass through ọkùnrin tó pass through yín tó lawájú yín kọjá jẹ́ kí wọ́n fi positive mark sínú ọkàn wọn nípa ọkùnrin ẹ̀yin lẹ kó bá àwọn ẹ̀yin lẹ bayé wọn jẹ́ gbogbo àwọn òhòhò tá à ń rí lórí àtẹ tó sẹ́yìn kò sẹ́yìn ọkùnrin. Mo dẹ̀ ń sọ obìnrin tó bá wà láyé tí ò lọ́kọ rí tí ò lọ́kọ presently tí ò sì ní lọ́kọ ní future ó nìkan ló lè fi gbogbo ẹnu bú àwọn obìnrin tá à ń rí wòwò wọn yìí. Ìwọ tó wà pẹ̀lú ọkùnrin lọ́wọ́lọ́wọ́ má ẹ̀ fà rò wípé lè róbò ẹ lórí àtẹ anytime. Tó bá jẹ́ virgin tó jẹ́ celibate tó mọ ọkùnrin rí tó lọ́kọ rí tó marry rí as long as tó bá sì máa marry in your life má ẹ̀ fà laugh at obìnrin tó ń gbé òwò ẹ̀ sáfẹ́fẹ́. A ṣẹ̀ṣẹ̀ ń create awareness pé ẹ má gbé òwò yín fún ọkùnrin mọ́ ni. Kò sí èèyàn méjì tí wọ́n wà ní múdù wípé a fẹ́ nara wa a fẹ́ jà a fẹ́ ṣe physical combat tí wọ́n wà yára wọn níbi tán ti ń dóra wọn. They were there because pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn. A ṣẹ̀ṣẹ̀ condemn ẹ̀ ní ìsinmi a lot of àwọn ìyàwó ilé tí wọ́n ti send ìwòwò wọn sọ́kọ wọn ẹ̀rù ń ba gbogbo wọn sìn nítorí èèyàn ò lè gbọ́n tó ẹni tí ń sọ̀yàn. As at the time tí ẹnìkan ti end the relationship nínú ẹ̀mí rẹ̀ ìwọ sì ń ṣe pẹ́pẹ́ fúrú pé relationship onídìí torí ẹ̀bí mo ṣe wà bẹ́ẹ̀ bá lóun ní boyfriend òun lọ́kọ òun ní man friend no dey freak me torí mi ìmọ̀ nǹkan tó ń ṣe láti keep relationship yẹn bóyá ò ń ba ọ̀run rẹ̀ jẹ́ gan ni because ó fẹ́ maintain nǹkan ayé ohun ayé torí ìgbéyàwó gan ohun ayé ni wọ́n ṣe lọ́rùn. Tó gbogbo àwọn tá à ń róbò wọn lórí àtẹ tá à ń rí wọn lórí àtẹ pé wọ́n ń dóra wọn yìí kò sẹ́yìn ẹ̀yin ọkùnrin ẹ̀yin lẹ kó bá àwọn obìnrin nítorí àìlẹ́kọ̀ọ́ yín ní self control lè tẹ̀mú ara yín lè help láìsí pé ẹ béèrè òbò. Professor kan tán ló lọ ẹ̀wọ̀n ní OAU tó ṣe pé kinní gbà yẹn tó fẹ́ dó ọmọ sex for mark professor OAU yẹn professor kí ló tiẹ̀ mú tiẹ̀ ti gbàgbé orúkọ ẹ̀. Ṣebí kẹ́yìn ò padà parí masters yẹn that girl was a master student wọn padà jí ó parí despite pé prof yẹn ṣẹ̀wọ̀n but the girl did not finish. Wọ́n dẹ̀ ròyìn iye àwọn ọmọ tí máa yẹn ò jẹ́ kán parí iléèwé nítorí wọn gbóbò lẹ́fun. Oko yín ọ̀pọ̀lọpọ̀ yín oko yín àpadà jẹrà mọ́ yín lábẹ́ ni especially ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ yọ lórí burúkú àwọn obìnrin tẹ́ ẹ sọ di single mother òjijì tó ṣe wípé wọ́n wá ń wá ẹni tí ó mọ ti ẹ̀dọ́ wọn tí ó fún wọn £1 tí ó fún wọn £2 ṣé bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin kan náà lẹ fún wọn lóyún ẹ̀yin ọkùnrin kan náà lẹ kó bá wọn tẹ́ ẹ bá rí wèrè ládùúgbò àbí dídìrín àbí lunatic tó ní mental problem before you know it ẹ kàn déédéé lóyún nú ẹ̀ ni ẹni tó fún lóyún ò kì í ṣe wèrè sà èèyàn gidi torí ẹ̀ pé ni ẹ ti sáré take advantage tóbìnrin bá ń wẹ̀ bóyá aṣọ rẹ̀ jábọ́ àbí lẹ́kùn bí tó ti ń wẹ̀ sí bóyá wọn tí ilé wọn ò tán kọ papọ̀ mọ́ bedroom yẹn bóyá nǹkan kan you take that advantage ẹ fẹ́ fídíò ẹ fẹ́ sáré lọ́mọ torí ẹ̀ you see you have to train yourself ẹ̀yin ọkùnrin ẹ train ara yín because ẹ̀yin lẹ bà yé àwọn obìnrin jẹ́ instead kẹ bo ìhòòhò wọn kẹ sáré bá wá nǹkan tí ó fi tú síta tí obìnrin bá tiẹ̀ gbóbò wá pé kẹ wá dóhun nítorí òun ní ìdòwó kí lè tẹ̀lé help ẹ̀ ṣé dandan ni kẹ kọ́kọ́ do kẹ tó fún lówó ọkùnrin míì tó bá ní 100,000 tó lè fi ṣe sàrà ó prefer kó fi 100,000 yẹn dóòbò 10 kó wá pín fún wọn 10,000 ju pé kó bù wọn kó ṣe giveaway kó ṣe sàrà. Ẹ̀yin ọkùnrin ẹ fẹ́ sórí ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother tẹ́lẹ̀ fẹ́ yìí náà nítorí wípé tọ́rọ́ ṣíṣì tẹ́ fẹ́ fún wọn lẹ́ṣẹ̀ wò pé kẹ́ kọ́kọ́ fẹ́ wọn náà you can help them láì jẹ́ pé ẹ̀dọ́ wọn you can help. Bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ pé there is blessing in giving than receiving tẹ́ bá fi fún ni òbélì ní Ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ̀ tẹ́ bá give
there is reward that will come out of it. Even tí obìnrin bá chipping ara rẹ̀ fún yín, we have seen situation whereby a woman will carry herself to a man, the man will dodge her, bẹ̀yìn máa take advantage ẹ̀ fún lóyún, sá lọ, agbóyún dé, lẹ́yìn kọ́ lẹ lóyún, wá feel pé bóyá ẹlẹ́dàá rẹ̀ aṣàdúrà fún yín, orí burúkú ló máa ń padà kẹ́yìn irú àwọn ọkùnrin bẹ́yẹn. Ẹ̀yin lẹ bá yé wọn jẹ́. Gbogbo àwọn charity organization tá à ń rí, tèmi ń rí, obìnrin ló ní gbogbo ẹ̀. Àti Vineyard International obìnrin ló ní, àti Naomi Single Mother Foundation obìnrin ló ní, gbogbo àwọn NGOs tó ń ran obìnrin lọ́wọ́ obìnrin ló ní. Kò sí kankan tọkùnrin dálẹ̀ bí ọkùnrin prefer kó dó obìnrin kó take advantage ju kó ṣoore ọ̀fẹ́ fún un lọ. Torí ẹ̀ la ṣe máa ń sọ fáwọn obìnrin, ẹ má jẹ pepper soup, ẹ má jẹ ẹja, ẹ má gbowó lọ́wọ́ ọkùnrin, ẹ fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ bá lówó mọ́tò, ẹ má gba free ride, ẹ má jẹ yàn kó fún yín lift, kó o bá fẹsẹ̀ rìn ẹsẹ̀ rí ò lè kán. Tọ́rọ bá ti fún ẹ ráìdì ó gbúdọ̀ gba nọ́mbà ẹ. Ọmọ kan la ránṣẹ́ lọ́jọ́ tí mo lọ di irun àdìmọ́lẹ̀ yìí, aràn mọ́ ń ṣẹ́ ni. Ọmọ yẹn ò wá mọ̀nà, ó wá lóun béèrè lọ́wọ́ bọ̀dá kan, bọ̀dá ń sì ti sáré gba nọ́mbà ẹ̀. Bọ̀dá yẹn wá pé ọ̀rẹ́ mi wá gbé kọ́ yẹn pé ta ló ń sọ̀rọ̀, létà làwọn bọmọ léèrè ló bá ní ẹni tí ó júwe ọ̀nà fóun ni. Mo wá gba kọ́ yẹn, mo ní lésù pé ẹ júwe ọ̀nà fọ́mọ lásán òbò ni kó dẹ̀ fi wá san fún yín. Torí normal kí ni tẹ́ ẹ gba nọ́mbà ẹ̀ fún? Oore tí ò ní túmọ̀, oore tí ò tọ́mọ náà gún, sóore gan-an nu. Bẹ́ẹ̀ bá mọ̀ náà bí tọ́mọ ń lọ, ẹ sọ fún un pé ẹ̀mọ́ bẹ̀ kọ́ mọ́ bá tiẹ̀ lọ́wọ́ àwù kó torí bọgbó. Ẹ wá júwe ọ̀nà fọ́mọ. Àwọn kan wá ní kílétò náà fi fún nọ́mbà. Kílétò ń fi béèrè in the first place. O ti sáré rọ́mọ tí ní ọmọ kékeré sọ́mọ nǹkan tí tó tíìn. O ti sáré gba nọ́mbà ọmọ. Ṣe bọ́ọ̀ ló ń júwe ọ̀nà fún. Ìgbà tó wá júwe ọ̀nà fún, o ti rí yẹn bí oore, òbò sì ni kó fi san fún ọ. Any simple oore báyìí àfi kó gbóbò lẹ̀, any simple oore báyìí àfi kẹfẹ̀ yín wọn lélẹ̀. Torí ẹ̀ náà ṣe máa bá yé yín jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tán wà nínú ilé yín gan tá à ń sọ fún wípé ẹ má jáde, ẹ má kó jáde nítorí ìjà tí ń bẹ níta ni, nítorí pé àní fẹ́ kí wọ́n ráre. A máa ṣe pé inú wọn dùn bí wọ́n ṣe ń bá yín gbé, bẹ́ẹ̀ ṣe ń dó wọn èpè náà ń ṣẹ́ fún yín nítorí ẹ bá yé wọn jẹ́. Ìdùnnú obìnrin, kò sóbìnrin tó fẹ́ pé méjì. Bẹ́ẹ̀ nítorí wípé bí nature ṣe dá nìyẹn, ọkùnrin lè ṣe tó bá wù, ó lè fẹ́ yí obìnrin tó bá wù, but ẹ mọ̀ wá rọ̀ bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tán wà ń ta náà, ẹ mọ̀ sọ fún wọn pé yín níyàwó. Nígbà tẹ níyàwó tó bò ìyàwó yín bá tẹ yín lọ́rùn, kí lẹ tẹ fi kílẹ̀ wá ṣe ń ta. Ẹ mọ̀ wá rọ̀ bẹ̀ on their face wípé ẹ níyàwó. Ẹ bá ti tẹ́ bẹ irú bí ò bá ṣe pé àwọn obìnrin míì náà chipping ara wọn. Irú ọkùnrin tó gbóbò lóbò síta nísìn, obìnrin kan ló kún sì máa sọ fún ọkùnrin yẹn pé ó ń love rẹ̀, pé ó nífẹ̀ẹ́ rẹ̀. Nítorí wípé kò sí bọ́kùnrin bó ṣe useless tó rubbish tó, ó sì máa róbòdò, ó sì máa ráwọn obìnrin. Obìnrin nìkan ló gbúdọ̀ kíyèsára. Tá a bá sọ àwọn ọ̀rọ̀ kan, a máa discourage àwọn èèyàn wọn tí ẹ̀ nífẹ̀ẹ́ lọ́kọ àbí wọ́n fẹ́ níyàwó. Àmọ́ wọ́n ní pé tó bá ṣẹlẹ̀ séèyàn kan, a fi ṣe àríkọ́gbọ́n fún àwọn èèyàn ni. Ẹ̀yin ọkùnrin ẹ ní ẹ̀kọ́. Mo ti ní mo máa ṣe show fún ọkùnrin. Ẹ lọ ṣe kí ni? Ẹ lọ máa kọ́ ẹ̀kọ́ bí èèyàn ṣe ń ṣe dáadáa, bí èèyàn ṣe ń take responsibility. You cannot be donating sperm. Kò end síbi pé it doesn't end there when you donate a sperm. It does not end there. You have to be responsible for that sperm you donate. Náà tẹ bá mọ̀ pé you are not ready to be responsible, then zip up your trousers and stop donating sperm all around. Gbogbo àwọn obìnrin tẹ́ ń dó yìí, ṣe bí ìrànlọ́wọ́ náà wá sọ́dọ̀ yín. Ẹ̀yin tẹ́ pera yín ládarí ẹ̀sìn, tí obìnrin kan tó sunkún wá pé ọkọ òun ó ń ṣe báyìí fóun, ẹ padà mú obìnrin yẹn mọ́lẹ̀, yín lẹ padà ń bá ọmọbìnrin yẹn sùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀yin ọkùnrin, okó lẹ fi ń lọ̀ wọ́n, ẹ bá yé wọn jẹ́. Mélòó tẹ́yìn ò gbúdọ̀ mọ́ kà. So ẹ lọ ronú pìwàdà, ẹ lọ ṣe àwọn àtúnṣe tó yẹ kẹ́ ẹ ṣe. Dẹ́ ìwọ tó wà ń ta náà tó mọ̀ pọ́kọ́ lọ́kọ ló ń fẹ́, tètè mọ̀ pé bákan méjì ni, mọ́ fọkàn sí. Torí ìyàwó ẹ̀ tó ní òdà tó ló fẹ́ fi gbígbá ń lórí, tó ní pátá ẹ̀dọ̀tì, tó ní ara ẹ̀ ń rùn, kò mọ bẹ́ẹ̀ sè yẹn, ó ń parọ́ mọ́ obìnrin yẹn ni o. Ọjọ́ tóbìnrin yẹn bá change tó, even how sure are you pé gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn òótọ́ ni? How sure are you wípé kì í ṣe rọ́ ní pamọ́ ìyàwó ẹ̀ tó ló fẹ́ dó ẹ? Tó ẹ lọ kíyèsára. Torí mi ò mọ̀ tẹ́ ń wá, ẹni tó bá lóun fẹ́ ìyàwó òun fìyà jẹun. You were not there when they fẹ́ra wọn now. So let him enjoy the choice he made. Yes, tó bá fẹ́ ní prostate cancer, kó lọ ní prostate cancer torí ìyàwó ẹ̀ gbóbò pamọ́ fún. You were not there. You were not there when they were fẹ́ra once. So please take your decision, take the right decision. Tó bá ti mọ ọkùnrin, wọ pátá rẹ sóbò rẹ, má ṣe illicit sex. Tó bá ti lọ́kọ, dó ọkọ rẹ. Mọ́ wulẹ̀ bínú, gbà fọ́lọ́run ni.
tó bá sì mọ̀ pé ta ló wà ó ti jẹ́ single mother lájú ẹlẹ̀ kó mọ́ tó lọ di ọmọ kẹrin bàbá kẹrin torí àwọn ọkùnrin tí wọ́n ń ba ayé yín jẹ́ yìí before you know it gbúrúgbúrúgbúrú ẹ̀ tún ti padà lọ́bẹ̀ ẹ̀ tún ti gbé oyún ẹlẹ́ẹ̀kẹta for the same man tó wúlò tàbí another ọkùnrin ò yàtọ̀ same fẹ́ẹ̀ ní gbogbo wọn ẹ má jẹ́ kán mú mùkúmù sí yín lórí do your assignment very rightly take the right decision then ìwọ ọkùnrin náà má torí pé o fẹ́ dóòbò kó lọ mọ́ parọ́ mọ́ ìṣẹ̀dá ẹni tó gbé sílé torí òbò tó fẹ́ dóńbì kan kó lọ mọ́ sọ tẹ́ni ẹlẹ́ni ò ṣe kó lọ mọ́ sọ àṣẹ nítorí àìlẹ́kọ̀ọ́ mo ti ní mo máa ṣe show fún the boy child because ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wọ́n concentrate lórí ọmọbìnrin wọ́n gbàgbé àwọn ọmọkùnrin at the end of the day àwọn ọmọkùnrin yẹn they became empty-headed kò sí nǹkan kan lọ́pọlọ wọn before you know it wọ́n ti di adult wọ́n ṣe control mọ́ tó bá fẹ́ tẹ egungun tó bá fẹ́ tẹ egun ẹja báyìí akànrún wẹ́wẹ́ mẹ́ ẹ lọ́wọ́ by the time the developmental stage tó yẹ kẹ́tì inculcate àwọn nǹkan sínú wọn how to be a responsible person how to be responsible ẹlòmíì àjẹun àjòkó awọ ẹni táwọn bá palẹ̀ mọ́ ọmọ kékeré bóyá nítorí house girl àbí nítorí house help tó ń ní nílé you should be responsible you should be able to take responsibilities nígbà tí ọmọ ò bá tí ì mọ àwọn yẹn pé when you wet a place you have to dry it when you dirty a place you have to clean it up when you do this you have to be responsible ọmọ tí ò mọ àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ láti ilé báwo ló ṣe fẹ́ responsible fún òbò tó ń dó àti oyún tó fún ọmọbìnrin kan tẹ bá tọmọ yín tẹ train ẹ tó bá ní wọ́n ń gbóyún kiri àdúgbò àwọn kan wọ́n fún wọn lóyún wọn ní gbé oyún àlè wá ka yín mọ́lẹ̀ ọmọ tẹ̀yìn ò ní sí kò sí bókó ẹ̀ ṣe le tó á control ara ẹ̀ á fún rẹ̀ ń self control ọmọ yín ò ní sí nínú àwọn tán wàá gbóyún ká mọ́lẹ̀ pé ó fún lágbájá kan lóyún nítorí àìlẹ́kọ̀ọ́ so ẹ̀yin ọkùnrin everything center back on you go and correct your ways obìnrin ní tiwọn that is the reason tí mo fi sọ fún pé ẹ lajú yín kẹ́ ẹ tó gbé ìkejì kẹ́ ẹ má lọ gbé wàhálà I'm telling you kẹ́ ẹ má lọ gbé ohun tí ó future tẹ́lẹ̀ fẹ́ sì kí ọ̀yẹn sà ó máa wá di problem tó máa tún multiply mò ń sọ fún yín so think about it nígbà tí obìnrin bá sì wà tán ti ju ẹyọ kan lọ tán ti ju méjì lọ tán ti ju mẹ́ta lọ àbòsí ti wọ̀ and anybody whose trumpet is blown by women can jump the fence of demon tọkàn tọ ní wọn á kàn máa ra ẹni ọ̀hún mú ni torí they will turn your brain báyìí wá èyí tó wá wájú ìwọ̀n á yí lọ sẹ́yìn whereby you won't be able to know what you're doing yàtọ̀ fún ọkùnrin tí Ọlọ́run bá fún ní wisdom tí Ọlọ́run fún ní grace láti lè ṣe àwọn nǹkan tó máa fún àmú àlàáfíà wá sí ọ̀dọ̀ rẹ̀ that's why I said go and work it out with the woman inside lọ́ọ̀rẹ́ work it out pẹ̀lú rẹ̀ tọ́lọ́run bá jẹ́ orí work out. Thank you so very much. Then by the grace of God ìwé mi kan ò ní pẹ́ jáde I wrote it with some professionals and the title is testicular torsion ó máa jáde and I'm going to publish it by the grace of God and show tí mo fẹ́ ṣe fún the boy child I'm trying to gather some information and of course I'm going to let us know and create awareness lọ́jọ́ tá a bá máa ṣe live yẹn. Thank you so very much guys. The Lord bless you.